kọ́kọ́rọ́ gángan ni Ààrẹ Ọ̀nà-Kakanfò àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ kọ́kọ́rọ́ gángan. Àwọn jagunjagun Ọ̀yọ́ bí wọ́n ṣe ti ń gbéra sí tí wọ́n ń gbòòrò sí nínú agbára náà ni ó fi wo ọ̀rẹ́ kan tóun náà jẹ́ akíkanjú ń pè ní kọ́kọ́rọ́ gángan. Kọ́kọ́rọ́ gángan ni Ààrẹ Ọ̀nà-Kakanfò àkọ́kọ́. Ààrẹ Ọ̀nà-Kakanfò nígbà tí wọ́n fẹ́ jẹ ńgbà yẹn gbẹ́rẹ́ 201 mọ́kànlénígba náà ni wọ́n sín láti iwájú orí dé ìbàràdì báyìí. Tó sì jẹ́ pé gbẹ́rẹ́ kọ̀ọ̀kan ó ní ẹ̀tù kọ̀ọ̀kan tí wọ́n fi ń kùn, kì í ṣe pé wọ́n kùn gbogbo ẹ̀ lẹ́yọ̀kan. Ẹ̀tù iṣẹ́ kọ̀ọ̀kan ní gbẹ́rẹ́ kọ̀ọ̀kan túmọ̀ sí 201. Bẹ́ẹ̀ ni ìyẹ́ tó wà pupa tó wà nídìí odídẹrẹ́ yẹn tá à ń pè ní ìkóòdẹ òun náà ni wọ́n fi ṣe adé yẹn. Awọ ẹkùn ló sì máa ní níbi ẹ̀yìn adé yẹn báyìí, awọ ẹkùn máa wà níbẹ̀ tó máa gùn dé ìbàdí báyìí. Ààrẹ Ọ̀nà-Kakanfò nìkan ló gbọ́dọ̀ kì adé yẹn bọrí. Kò sí ẹlòmíì tó gbọ́dọ̀ kì í bọ orí ẹ̀. Bí ẹlòmíì abèrè ọ̀fẹ́ kan bá rù ọrùn á wọ̀ ọ́. So gbogbo àwọn tí wọ́n ti jẹ lọ yẹn gbogbo wọn ló jẹ́ akíkanjú èèyàn. Akíkanjú ni wọ́n yàtọ̀ fún irú Ládòkè Akíntọ́lá yàn pé àti bàbá wa MK Abíọ́lá àwọn kì í ṣe jagunjagun. Nígbà àwọn kọ́kọ́ dá sílẹ̀ ni tí bàbá wa Fáṣẹ̀hùn tí wọ́n dá sílẹ̀, ọ̀nà tá a fi mọ̀ wọ́n gbà yẹn ló yẹ kí àwọn náà kí wọ́n ṣe kí ni kí wọ́n fi gbé dìde. Kọ́ mọ̀ pé ipò táwọn wà yẹn kì í ṣe ipò olóṣèlú, ipò akíkanjú, ipò jagunjagun ni. Tá a wá rí ẹnìkan tó dìde tó dẹ̀ tí kì í ṣe pé bóyá ọ̀rọ̀ owó náà ló fi dìde, kì í ṣe ọ̀rọ̀ pò ló fi dìde, kì í ṣe ọ̀rọ̀ pé nítorí pé kán lè mọ̀ mí, kán lè máa gbórúkọ mi, rárá, òun kọ́ ló fi dìde. Ó ní àníṣe òun ò fẹ́ kí kẹ́yà kan máa yan ẹ̀yà kan jẹ. Ó ní láti bọ̀wọ̀ fún àwọn tó yẹ kó bọ̀wọ̀ fún. Ìyẹn ni ihun tá à ń fẹ́ níbẹ̀ nísìn ni pé tá à ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ ni pé ipò tí bàbá wa Gani Adams tí wọ́n wà, ṣépò kájókòó sílé ni. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803 472 0409 tàbí 0703 897 7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Tí a bá ń sọ̀rọ̀ nípa èdè àti àṣà wa, tí a bá ń sọ̀rọ̀ nípa ìran Yorùbá, bí a ò báyìí tí sọ̀rọ̀ nípa ìtàn tó rọ̀ mọ́, tá a bá ti mọ̀ púpọ̀ nípa àwọn ipò tí à ń jẹ nílẹ̀ Yorùbá, kò ì tí ì pé. Èyí ni mo fi ń kí yín ní dédé àsìkò yìí wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ìyẹn ní ìbámu pẹ̀lú ohun tí àkókò tí yín bá sọ níbi tẹ́ ti wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú olóyè Yínúùsì Odùṣínà. Mo kí yín sà. Tó a kí
aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Bembeyeke. ẹ ṣé So púpọ̀. òkè òkè náà lẹ múru sí, òkè òkè lẹ́mọ̀ lọ o. Àmín. Ọpọlọ yín ò ní jọba lágbára lọ́wọ́ Elédùmarè. Àmín. A dẹ̀ kí gbogbo etí tó ń gbọ́ wa jákèjádò gbogbo àgbáńlá ayé àti ojú tó ń wò wá, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ Bembeyeke TV kò ní di. Àmín. Wàhálà ó kéré ó pọ̀ kò ní sọlẹ̀ sọ́dẹ̀ gbogbo wa o. Àmín. Ẹ ṣé púpọ̀. Àmín. Àmín. Tọ́, ariwo lọ́tùn ariwo lósì, wọ́n ń pariwo Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ìyẹn Ìbà Gani Adams, lójú òpó ayélujára káàkiri. Kíní kan wá wà tèmi wá ronú kàn tí mo sì wò pé ó máa dáa tá a bá jíròrò lórí ẹ̀. Ìtàn kan máa rọ̀ mọ́ ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Tá a bá ń sọ̀rọ̀ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gan-an? Ó ti tó gbà wo tó ti bẹ̀rẹ̀? Gẹ́gẹ́ bí onírìírí, kí ni tó bí? Tó ẹ ṣé, inú mi á máa dùn púpọ̀ púpọ̀ nígbà tí n bá ń rántí pé ìran Yorùbá ni mí. Inú mi sì máa ń dùn nígbà tí n bá ń rí ẹ̀yin tí ẹ̀ ń gbé àṣà àti ìṣe Yorùbá tẹ́ ń gbé ní àrùgẹ. Tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ, ìbéèrè tẹ́ béèrè yẹn, oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ní nǹkan bíi 700 years ago. 700 years ago. Bẹ́ẹ̀ ni 1600. 1600. Yes, 1600. ní Aláàfin Ọ̀yọ́ ńgbà náà, ọba Àjàgbó, òun ni ó fi oyè yẹn ló fi lọ́lẹ̀ nígbà náà lọ́hùn. Aláàfin Àjàgbó ó jẹ́ ìbejì ni. Ìkejì ẹ̀ òun fẹ́ràn afẹ́fẹ́ yẹ̀yẹ́ ààfin, òun wà láàfin, ó máa ṣe gàrú ọmọ ọba láàrin ìlú lòun ṣe ń tiẹ̀. Àmọ́ ṣá ìkejì ẹ̀ ọba Àjàgbó yìí, òun gbogbo nǹkan tiẹ̀ akíkanjú kó wà lógún, kò fìgbà kan má wà ní akọ bí ìbọn. So ó jẹ́ nǹkan yẹn ó ti wà nínú ẹ̀jẹ̀. Nígbà tí bàbá wọn gbéṣẹ̀ náà ni àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n foríkorí ni wọ́n fi ọba Àjàgbó ni wọ́n fi jẹ ní ọdún náà lọ́hùn gẹ́gẹ́ bí alágbára tó sì jẹ́ jagunjagun. Ṣé wọ́n fi jẹ ọba lẹ́ ń sọ ni àbí wọ́n fi jẹ? Wọ́n fi jẹ ọba Aláàfin Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí jagunjagun tó sì jẹ́ alágbára nígbà náà lọ́hùn. A ti ń rí àwọn jagunjagun ilẹ̀ Ọ̀yọ́ ńgbà náà tí wọ́n ti ní ẹṣin tí ó lé ní ẹgbẹ̀rún. Tó lé lẹ́gbẹ̀rún. Tó lé lẹ́gbẹ̀rún, àwọn ẹṣin jagunjagun tó lé ní bí ẹgbẹ̀rún ní ìgbà náà lọ́hùn. Gẹ́gẹ́ bí jagunjagun akọni ẹ̀dá tó sì wo bí àwọn jagunjagun Ọ̀yọ́ bí wọ́n ṣe ti ń gbéra sí, tí wọ́n ń gbòòrò sí nínú agbára, náà ni ó fi wo ọ̀rẹ́ kan tóun náà jẹ́ akíkanjú, ń pè ní Kọ́kọ́rọ́ Gángan. Kọ́kọ́rọ́ Gángan ni Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ Kọ́kọ́rọ́ Gángan. Ọmọ àgọ́ òwòye ni Kọ́kọ́rọ́ Gángan yẹn. Òun náà jẹ́ alágbára, òun náà jẹ́ akíkanjú. So Kọ́kọ́rọ́ Gángan yìí ni ọba Àjàgbó náà ló fi oyè Ààrẹ Ọ̀nà Kakanfò náà ló fi dá lọ́lá ńgbà náà, wípé kó jẹ́ olórí gbogbo jagunjagun, lórí gbogbo ẹ̀ṣọ́ pátápátá náà ni ló fi jẹ nígbà náà gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò. Àmọ́ ṣé àwọn pé oyè tó lágbára ni, oyè alágbára ni. Ó wá ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ètùtù tó bá ìfinijẹ oyè yẹn tó bá a lọ. Nígbà náà
a rí nínú ìtàn pé Ààrẹ Ọ̀nà-Kakanfò nígbà tí wọ́n fẹ́ jẹ ńgbà yẹn gbẹ́rẹ́ 201 mọ́kànlénígba náà ni wọ́n sín láti iwájú orí dé ìbàràdì báyìí tó sì jẹ́ pé gbẹ́rẹ́ kọ̀ọ̀kan ó ní ẹ̀tù kọ̀ọ̀kan tí wọ́n fi ń kùn kì í ṣe pé wọ́n kùn gbogbo ẹ̀ lẹ́yọ̀kan. ẹ̀tù iṣẹ́ kọ̀ọ̀kan ní gbẹ́rẹ́ kọ̀ọ̀kan túmọ̀ sí 201. bẹ́ẹ̀ ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan míì. Ọba Àjàgbó yìí nígbà tí ó fi ọ̀rẹ́ ẹ̀ jẹ oyè Ààrẹ Ọ̀nà-Kakanfò yìí olórí gbogbo ológun pátápátá náà ló fi jẹ nígbà náà. Adé kan wà tí wọ́n máa ń dé ìyẹn àwọn Ààrẹ Ọ̀nà-Kakanfò yẹn à ń pè ní òjìjí ìkó. Òjìjí ìkó. Ìkó ìyẹ́ tó wà pupa tó wà nídìí odídẹrẹ́ yẹn tá à ń pè ní ìkó dẹ òun náà ni wọ́n fi ṣe adé yẹn. Awọ ẹkùn ló sì máa ní níbi ẹ̀yìn adé yẹn báyìí awọ ẹkùn máa wà níbẹ̀ tó máa gùn dé ìbàdí báyìí. Ààrẹ Ọ̀nà-Kakanfò nìkan ló gbọ́dọ̀ kí adé yẹn bọrí. Kò sí ẹlòmíì tó gbọ́dọ̀ kì í bọ orí ẹ̀ bí ẹlòmíì abèrè ọ̀fẹ́ kan bá rù ọrùn á wọ̀ ọ́ ọrùn á wọ̀ ọ́. So bí ó ṣe lọ nígbà yẹn ni bí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà-Kakanfò bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn nílẹ̀ Yorùbá. Ìtàn rèé o ẹja mọ̀ tẹ́tí gbọ́ lọ nítorí pé mọ̀ kó sì kù tá a gbọ́dọ̀ mọ̀ nípa Ààrẹ Ọ̀nà-Kakanfò ilẹ̀ Yorùbá. Tá a bá ń sọ nípa Ààrẹ Ọ̀nà-Kakanfò yẹn nínú àlàyé ọ̀rọ̀ yín mo rí pé ẹ sọ pé wọ́n mú ẹnìkan láti kọ́kọ́rọ́ gangan láti àgọ́ òwòye ìyẹn ni pé kì í kàn ṣe ìlú Ìbàdàn gan tí kinní yẹn ti ṣẹ̀ kì í ṣe bẹ̀ náà ti ń mú ìlú Ọ̀yọ́ jáde kì í ṣe Ọ̀yọ́ Aláàfin ẹ má bínú ẹnu mi àgò kì í ṣe Ọ̀yọ́ Aláàfin yẹn nìkan ni wọ́n ti wò pé ẹnu bí nìkan wọ́n kó pé Ààrẹ Ọ̀nà-Kakanfò ilẹ̀ Yorùbá ìyẹn ni pé ibikíbi ni wọ́n ti lè mú. ohun tó ṣẹlẹ̀ rèé ẹ jẹ́ kí n sọ ìdí tó fi rí bẹ́ẹ̀. ṣe rí tí mo sọ pé Ọba Àjàgbó pé akíkanjú èèyàn ni ó tún wá fi èèyàn jẹ Ààrẹ Ọ̀nà-Kakanfò jagunjagun yàrá pé jagunjagun lòun náà ó tún wá fi ẹnìkan ṣe olórí gbogbo jagunjagun. Ìdí nìyẹn tó fi jẹ́ pé Ààrẹ Ọ̀nà-Kakanfò kò gbọ́dọ̀ gbé inú Ọ̀yọ́ pẹ̀lú ọba Aláàfin. So ìyẹn lòun wò pé kò gbọ́dọ̀ ọ̀rẹ́ àwọn ẹni tó oyè tó ń fi ẹni yìí jẹ yìí òun náà jagunjagun lòun. Nígbà tí mo fi jẹ oyè báyìí kó tó wá wà ní ìlú pẹ̀lú mi ẹ mọ̀ pé wọ́n lè fi gagbága ẹ wò ó lo ọgbọ́n ní wisdom ló lò mẹ́ẹ̀ ló fi wò pé ààrẹ tó bá ti jẹ báyìí o tó bá ti ń jẹ tán báyìí ó máa kúrò ní ìlú a máa lọ gbé ibi tí ìgbèríko ibi tóun náà lẹ́yìn pé tó bá mú yàn láàrin Ọ̀yọ́ gangan Sàní sọ pé kókó lé ẹ̀ kúrò láàrin ìlú. tó bí nìyẹn. So ìdí nìyẹn tó fi jẹ́ pé ààrẹ kò lè gbé ìlú Ọ̀yọ́ gangan Ààrẹ Ọ̀nà-Kakanfò. ìtàn dàrọ́bá àrọ́bá sì ní bàbá àtàn. ìdí gangan nìyẹn. láti ìgbà yẹn báyìí Ààrẹ Ọ̀nà-Kakanfò tí ó ti jẹ nílẹ̀ Yorùbá yóò ti tó mélòó? ìkẹẹ̀ẹ́dógún òun ni eléyìí tí ó jẹ yìí. pé ìkẹrìndínlógún. ìkẹẹ̀ẹ́dógún. Number 15. Okay. Number 14 ni bàbá wa Abíọ́lá kí Ọlọ́run bá wa tẹ̀lé fún number 14 number 14 náà. Number 13 ni Ládòkè Akíntọ́lá ti Ògbómọ̀ṣọ́. ṣé ẹ lè bá a kà á tó bá jẹ́ pé ìrántí ṣì wà. mo lè máa lè gbà gérégé. ọ̀gbẹ́ni bá dárúkọ àwọn tó ń gbà náà. ìlú Àfọ̀njá ní Ààrẹ Ọ̀nà-Kakanfò kẹfà. ìyẹn Àfọ̀njá. Kọ́kọ́rọ́ gangan yẹn ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ ní àgọ́ Ìwòye. Ọ̀yábí òun náà wà nínú àwọn tó ti jẹ
Irú Àfọ̀njá òun ni mo pè ní ẹlẹ́ẹ̀kẹfà. ẹlẹ́ẹ̀kẹfà. So bí wọ́n ṣe lọ Kúnmí Kúnmí. Àjàdí Ìkó tí Ìjàyè òun náà nínú àwọn tí wọ́n ti jẹ Òjó Àbúrúmàkù. So òun náà ọmọ ìkànnú àwọn tó ti jẹ Ààrẹ Ọ̀nà-Kakanfò rí ní Ògbómọ̀ṣọ́ òun ni Òjó Àbúrúmàkù. So gbogbo àwọn tí wọ́n ti jẹ lọ yẹn gbogbo wọn ló jẹ́ akíkanjú èèyàn. Akíkanjú ni wọ́n yàtọ̀ fún irú Ládòkè Akíntọ́lá pé àti bàbá wa MK Abíọ́lá àwọn kì í ṣe jagunjagun. Àmọ́ ipò tí wọ́n wà yẹn ẹ rí i pé ipò yẹn náà ipò akíkanjú ni. Ó lè má jẹ́ nípa jíjà nípa pé agbébọn àbí nǹkan kan bẹ̀tí ipò akíkanjú ni. Ipò akíkanjú ni. Ẹ rí i pé àwọn náà ikú akíkanjú náà ni àwọn náà kú. Mo ṣì ń lọ sórí ọ̀rọ̀ ikú àwọn Ààrẹ Ọ̀nà-Kakanfò ilẹ̀ Yorùbá. Mo ṣì ń lọ sórí ẹ̀. Ààrẹ Ọ̀nà-Kakanfò ilẹ̀ Yorùbá tá à ń sọ̀rọ̀ nípa èyí. Àwọn ipa wo bóyá tẹ́ bá rántí díẹ̀ lára wọn tẹ́ pé wọ́n ti kórí tẹ́ pé ó jẹ́ má ní gbàgbé nínú àwọn tó jẹ́ Ààrẹ Ọ̀nà-Kakanfò yìí láti fi jà fẹ́tọ̀ọ́ Yorùbá? Ẹ jẹ́ kí n mú un ní irú bàbá wa Abíọ́lá. Ẹ jẹ́ ká mú un nítòsí. Ẹ rí i pé June 12 gbogbo wa la mọ bó ṣe lọ. Gbogbo ilẹ̀ Nàìjíríà, orílẹ̀-èdè Nàìjíríà náà ni bàbá wa Abíọ́lá ló farajì fún ìjọba àwa ara wa. So irú yẹn náà ìwúrí ni fún àwa ọmọ Yorùbá. Bàbá sọ pé àwa ìyangàn ni fún wa pé ṣe bí èèyàn wa náà ni ẹni tí akíkanjú tó jà fún ẹ̀tọ́ ẹ̀ títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ wo Ládòkè Akíntọ́lá náà. Ẹ rí i pé nígbà tí àwọn ológun nígbà náà tí wọ́n fẹ́ dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ àwọn olóṣèlú ńgbà yẹn náà, orí ìyẹn náà lòun náà kú sí ńgbà yẹn. Ọmọ Yorùbá náà ni. A lè sọ pé a lè fọwọ́ sọ̀yà lórí òun náà pé tá a bá tẹ̀ fẹ́ sọ pé lórí akíkanjú lórí ọ̀rọ̀ Yorùbá irú àwọn náà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ lọ wo káwo Kúnmí Àjàdí Ìkó ẹ mọ̀ irú bàbá yẹn náà nígbà ayé tiẹ̀ náà ẹ wo irú ogun táwọn náà jà. Lóòótọ́ àwọn ogun yẹn ogun abẹ́lé à ń bára wa kì í ṣe àwọn ẹ̀yà kan míì là ń jọ nígbà yẹn láàrin ara wa náà ni bóyá kí ìlú eléyìí wọ́n gbé ogun lọ bá ìlú bí ìyẹn ló ń ṣẹlẹ̀ ní ìgbà yẹn. So èyí tí mo lè sọ pé a lè sọ pé bóyá jíjà fún Yorùbá gangan náà ni àkókò tá a ṣì wà yìí tí a ti lè fi ọwọ́ sọ̀yà àti fi gbogbo ẹnu sọ pé ààrẹ wa ti sìn báyìí ìyẹn Ààrẹ Ọ̀nà-Kakanfò ti sìn pé bóyá wọ́n ti ń jà fún ìran Yorùbá torí àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kí wọ́n ti gbé tí a ti máa rí gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà tó sì yẹ ká ti máa rí. Ọ̀dà Ààrẹ Ọ̀nà-Kakanfò ilẹ̀ Yorùbá wọ́n ní kò sí kankan nínú wọn tó fọwọ́ rọrí kú. Wọ́n ní kò sí pé ká tú dáadáa yẹ́bẹ́yẹ́bẹ́ àlérí kan. Ẹ gbọ́ kí ló fà á? Gẹ́gẹ́ bí ipò tí à ń sọ yìí pé ipò akíkanjú ni, ipò alágbára ni. Tó bá sì di pé alágbára
méjì bá ti ń ta kàngbọ̀n, ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ wo irú ọba Àjàgbó tó fi kọ́kọ́rọ́ gángan tó fi jẹ Ààrẹ Ọ̀nà-Kakanfò, tó dẹ̀ wò wípé tẹ́ o bá wà láàrin ìlú pẹ̀lú òun, ó lè di nǹkan tí wọ́n máa bẹ̀rẹ̀ sí fi agbára gbára wọn. So nígbà tí a bá ti ń rí irú nǹkan bẹ́ẹ̀, a rí i pé nígbà ayé Àfọ̀njá, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti Aláàfin Ọ̀yọ́ ìgbà náà. Ó máa ń wáyé tó jẹ́ pé tó bá dà bẹ́ẹ̀, pẹ̀lú agbára tí kálukú wọn bá ní, wọ́n lè fi gégùn fúnra wọn wípé ṣe bí èmi ni mo fi ẹ́ sípò yìí, ó dà pẹ̀lú nǹkan tó ṣe yìí, báyìí ló ṣe máa rí, báyìí ló ṣe máa rí. So irú yẹn, àwọn bàbá yẹn láyé àtijọ́ wọ́n máa ń dán àwọn agbára yẹn wò pé ó dáa o, gbogbo ẹnikẹ́ni tó bá ti gun orí àpèrè yìí, bóun ṣe lọ yìí náà ni gbogbo wọn náà máa lọ. So ọ̀pọ̀lọpọ̀ irú àwọn agbára bẹ́ẹ̀ ni àwọn bàbá wọ̀nyẹn nígbà ayé yẹn ni wọ́n máa ń dán wò. Ẹ rí i pé tá a bá wò ó ní inú ìdílé míì, orúkọ máa ń wà tó jẹ́ pé orúkọ yẹn kì í parẹ́ láéláé. Kódà ọmọ 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 ó sì máa jẹ́ orúkọ yẹn. Irú àwọn bàbá tó ní orúkọ yẹn gangan, ó nínú àwọn nǹkan tí wọ́n ń dánwò ńgbà náà, ó lè jẹ́ nídìí Olúgbòhùn ló ti máa sọ pé orúkọ mi o, títí ayé máa fi lọ sópin, orúkọ yìí ò gbọdọ̀ parẹ́. Á dẹ̀ máa rí bẹ́ẹ̀ tí ó dẹ̀ ní parẹ́. So ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn surname tá à ń jẹ́, ẹlòmíì kì í fẹ́ jẹ́ orúkọ tó jẹ́ bàbá tó bí gangan. Ó lè jẹ́ bàbá bàbá ní ń jẹ́, ó lè jẹ́ bàbá 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 ní orúkọ yẹn, tó sì jẹ́ pé òun náà ni wọ́n máa jẹ́ lọ tí wọ́n ní change ẹ̀. Irú nísìn tó bá jẹ́ ẹ̀yin lẹ bí mi nísìn, ó yẹ kí n máa jẹ́ Ìdòwú Fásùgbà, Ìdòwú Tóbi ló yẹ kí n máa jẹ́. Bẹ́ẹ̀ nígbà tí orúkọ Fásùgbà yẹn tí bàbá yẹn tó ti fi súre nígbà náà pé àlórúkọ yìí ò gbọdọ̀ parẹ́ sẹ́ẹ̀, kódà gbómi gan tún bímọ, orúkọ yẹn náà ni ó tún máa jẹ́. So bó ṣe wà ní ayé ìgbà yẹn nìyẹn. Tọ́ ẹ ṣeun. Ṣé wàá rí fídíò yìí? Mo wo fídíò kan níbi tí wọ́n ti gbàgbé orúkọ oyè wọn. Àwọn náà di oyè kan mú ilẹ̀ Yorùbá ni. Wọ́n wá ń sọ̀rọ̀ nípa Ààrẹ Ọ̀nà-Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Wọ́n ní ìgbà tó fẹ́ tí Aláàfin Ọ̀yọ́ tó fẹ́ yan Ààrẹ Ọ̀nà-Kakanfò, wọ́n ní olóyè Sunday Ìgbòho gangan ló wà lọ́kàn ẹ̀ láti yan. Èmi náà. Wọ́n ní kódà wọ́n ní àwọn èèyàn ń sọ pé kán yan Ìbà Gani Adams, ṣùgbọ́n wọ́n ní petition kan ti pọ̀ jù ńlẹ̀ fún pé bàbá yẹn ò fẹ́ yàn ìyẹn Ìbà Gani Adams nígbà yẹn. Wọ́n ní Sunday Ìgbòho gbà tán sọ fún un, ó lọlé, wọ́n ní wọ́n lọ sọ fún wá bí, wò ó ẹni bá jẹ Ààrẹ Ọ̀nà-Kakanfò kì í fọwọ́ rọrí ikú o, kì í wò ó ikú tán máa ń kú, ikú burúkú, ikú alágbára ni wọ́n máa ń kú o. Wọ́n ní wọ́n fà á, àwọn bàbá yẹn fà á lé etí pé wá bí àfẹ́kọ́ jẹrú ẹ̀, ìyẹn bẹ́ẹ̀ ó gbọ́ síta ó jókòó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bẹ̀ àti nǹkan míì, wọ́n ní Ìbà Gani Adams ó padà gba oyè Ààrẹ Ọ̀nà-Kakanfò ilẹ̀ Yorùbá. Nígbà tí èyí ti wá ṣẹlẹ̀, àwọn èèyàn lọ́tùn lósì, tẹ́ ẹ bá wo orí íńtánẹ́ẹ̀tì, ariwo pé Ìbà Gani Adams o, Ìbà Gani Adams o, kò ṣe dáadáa o, Sunday Ìgbòho gangan òun lákọni o, ló wà nígboro. Ṣé a fẹ́ sọ wípé ọba àgbà náà tó yan Ìbà Gani Adams ó ṣàṣìṣe? Tó a lè sọ pé bàbá wa Lámídì Adéyẹmí, a lè sọ pé wọ́n ṣe àṣìṣe, kọ́lọ́n bá dẹ̀lẹ̀ fún wọn.
àmín. Nǹkan tèmi kàn rí ní ojú ìwòye tèmi ni pé ipò Ààrẹ Ọ̀nà-Kakanfò tí bàbá wa Gani Adams tí wọ́n wà, yàrá pé mo sọ lẹ́ẹ̀kan pé àwọn ìgbésẹ̀ kan wà tá ọmọ Yorùbá ń expect látọ̀dọ̀ wọn tí a dẹ̀ rí. So irú yẹn ó lè máa mú kí a máa ní ìkùnsínú pé oyè tẹ́ jẹ́ yìí kì í ṣe oyè pé ká kàn jókòó sí ká jókòó ká kàn máa wò. àbí ká máa wọ sọ funfun ká máa wá gbádá. pé kì í ṣe oyè yẹn ò ń ṣe oyè yẹn, kì í ṣe irú oyè, kì í ṣe, kò rí bẹ́ẹ̀ rárá. Wọ́n ti fẹ́ ṣe níṣe wípé àwọn náà ti dàbí oyè, wọ́n ti fẹ́ sọ di oyè bí olóṣèlú. Wọ́n ti fẹ́ ṣe ní oyè olóṣèlú, kì í dẹ̀ ṣe oyè òṣèlú. Láti orí bàbá wa Ládòkè Akíntọ́lá náà oyè yẹn ti ń di oyè òṣèlú. So irú bàbá wa Abíọ́lá náà wọn kì í ṣe jagunjagun. So irú bàbá wa Gani Adams nísìn adẹ̀rí jàmù pé OPC làwọn fi wọlé, làwọn orúkọ wọn fi jáde. So gbogbo apáta láti ń wo àkójọpọ̀ yẹn organisation yẹn nígbà náà wípé àwọn eléyìí pẹ̀tí nígbà tí ó ti di pé àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan ti wọ̀ ọ́ láti rí àwọn oríṣiríṣi àwọn nǹkan tí kò yẹ ká máa bá lọ́wọ́ ọmọ Oòduà gidi. Ẹ rí i pé nǹkan yẹn ó di nǹkan tó dà pé orúkọ yẹn ó wá bẹ̀rẹ̀ ó di yẹpẹrẹ. Bí mo ṣe lè lò ó nìyẹn. Kò tó bí bó ṣe lóòrìn tó tẹ́lẹ̀tẹ́lẹ̀, òòrìn yẹn ò sí ń bẹ̀ mọ́. Now bàbá wa Gani Adams tí wọ́n dẹ̀ ti wà ní ipò tí wọ́n wà nínú ẹgbẹ́ yẹn, tí wọ́n wá ṣe tó dẹ̀ pé bóyá bàbá wa Adéyẹmí Aláàfin nígbà náà tí wọ́n jẹ oyè Ààrẹ Ọ̀nà-Kakanfò yẹn, nígbà wọ́n di Ààrẹ Ọ̀nà-Kakanfò ó yẹ kí wọ́n gbé ẹgbẹ́ yẹn dìde ní ọ̀nà tí a fi mọ̀ wọ́n nígbà wọ́n kọ́kọ́ dá sílẹ̀ ni, tí bàbá wa Fáṣẹ̀hùn tí wọ́n dá sílẹ̀. Ọ̀nà tá a fi mọ̀ wọ́n gbà yẹn ló yẹ kí àwọn náà kí wọ́n ṣe kí ni, kí wọ́n fi gbé dìde. Kọ́ mọ̀ pé ipò táwọn wà yẹn kì í ṣe ipò olóṣèlú, ipò akíkanjú, ipò jagunjagun ni. So nígbà tá a wà rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú wọn náà ló fi jẹ́ kí gbogbo wa ká bẹ̀rẹ̀ sí í wò wípé kí ló dé tá a wá rí ẹnìkan tó dìde tó dẹ̀ tí kì í ṣe pé bóyá ọ̀rọ̀ owó náà ló fi dìde, kì í ṣe ọ̀rọ̀ pò ló fi dìde, kì í ṣe ọ̀rọ̀ pé nítorí pé kán lè mọ̀ mí, kán lè máa gbórúkọ mi, rárá, òun kọ́ ló fi dìde. Ó ní àníṣe òun ò fẹ́ kí wọ́n máa yan kẹ́yà kan máa yan ẹ̀yà kan jẹ nígbà tóun ò kì í ṣe ọmọ àlè Yorùbá. Ó dìde bẹ́ẹ̀. Ṣé mọ̀ àti ń compare. àti ń gbé síra. So tá a bá gbé sí ẹ̀gbẹ́ ra wọn, táwo oyè tí bàbá wa Gani Adams táwo ipò tí wọ́n dì mú, káwo olóyè Sunday Igboho, ẹ mọ̀ kò sí bó ti wù kó rí, gbogbo ọmọ Yorùbá ni ó fẹ́ fi sí ọ̀dọ̀ Sunday Igboho wípé òun ló yẹ kó wà ní ipò tí àwọn wà yẹn. Ẹ̀rọ mi yẹ yín nìsín. So àwọn fúnra ara wọn ló yẹ kí wọ́n jókòó kán wò pé káàtẹ̀ pé wọ́n wà nípò yẹn náà, wọ́n sì nípò pé kí wọ́n jókòó lé. Olórí ogun ni, olórí ogun ìjókòó lé. Nǹkan tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ pé ó yẹ kí wọ́n fayú olóyè Sunday Igboho wọ́n ra pé ó yá ẹnìṣó kọ́ ni àwọn ni wọ́n ṣáájú tí àwọn tó kù àgbáyé tá tẹ̀lé wọn.
nítorí ipò tí wọ́n dì mú yẹn. So nígbà tá a wá rí olóyè Sunday Igboho tó ń dìde tó ń ṣíwájú tó sì jẹ́ pé àwọn ló yẹ kí wọ́n wà ní aṣíwájú yẹn, ìyẹn ló ń bu omi sọ́kàn àwọn èèyàn pé ipò yìí ò yẹ yín, ẹni tó yẹ kó wà ń pò yẹn òun leléyìí. Ṣé ẹ sì mọ̀ olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ ṣáájú yẹn nínú fọ́nrán tá a rí pé tẹ́ni yẹn sọ pé òun ni wọ́n kọ́kọ́ sọ pé kó wá kó dẹ̀ lọlé ó lọ fetí àwọn àgbààgbà tó ń lé pé wọ́n ní kí n wá jẹ báyìí báyìí wá o tó bá lọ jẹ ọmọ ọba kì í jagun bí ẹrú o tó bá lọ jẹ oyè yìí bẹ́ẹ̀ yẹn ibi tí gbogbo wọn máa ń ẹ̀ǹdì sí òun ni léyìí o. Èmi mọ̀ pé olóyè Sunday Igboho kò bẹ̀rù nǹkan yẹn o rárá o, kò bẹ̀rù wípé bóyá ikú kan ni àwọn tó ń jẹ ń kú, kò bẹ̀rù ẹ o. Bẹ́ẹ̀ ṣé mọ̀ gẹ́gẹ́ bí ọmọ àgbà àwọn bàbá ti sọ̀rọ̀ ó di dandan kí ó kó ṣe kí ni kó withdraw kó ra fọwọ́ lọ́wọ́ pé àwọn bàbá yìí nǹkan tí wọ́n sọ yìí kì í ṣe pé ìbẹ̀rù yẹn kọ́ ni kò jẹ́ kó sọ pé òun fẹ́ jẹ and again kó má dàbí pé bóyá nítorí ipò yẹn lòun ṣe ń ṣe àwọn akitiyan tóun ń ṣe yẹn. ẹbí yẹn ti wà lórí ipò rẹ bí. So nígbà kó tó di pé wọ́n jẹ kó tó di pé wọ́n jẹ oyè yẹn là ń sọ yìí kó má dàgbé bóyá nítorí ipò yẹn náà ni mo ṣe wá ń gbé àwọn ìgbésẹ̀ báyìí ni mo ṣe ó ní láti bọ̀wọ̀ fún àwọn tó yẹ kó bọ̀wọ̀ fún. Ìyẹn ni ihun tá à ń fẹ́ níbẹ̀ nísìn ni pé tá à ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ ni pé ipò tí bàbá wa Gani Adams tí wọ́n wà ṣépò kájókòó sílé ni. Ìbéèrè ńlá ni. Ìyẹn ni nǹkan tí gbogbo ọmọ Yorùbá tá à ń béèrè lọ́wọ́ wọn. Nítorí ibi tó yẹ ká rí wọn ibẹ̀ kọ́ là ń rí wọn báyìí. Ṣé ẹ mọ̀ wá wò ó pé gẹ́gẹ́ bí táwọn èèyàn kan ń sọ wọ́n ní ìforígbárí ló ń wáyé torí bí ẹni tó kọ́kọ́ pilẹ̀ ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà-Kakanfò ilẹ̀ Yorùbá bóyá ò ṣe lè dúró papọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà-Kakanfò ilẹ̀ Yorùbá torí wípé ipò agbára yẹn kó má di ìforígbárí. Ṣé àrò kó bóyá ń tún ṣe láàrin olóyè Sunday Igboho àti Ààrẹ Ọ̀nà-Kakanfò nìyẹn? Rárá o, kì í ṣe olóyè Sunday Igboho ló jáwé oyè lé Ìbà lórí. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n bí mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé nínú ìbéèrè mi yẹn bẹ́ẹ̀ni ṣùgbọ́n tá a fẹ́ fàyọ́ bẹ̀ ni pé torí pé wọ́n pé bóyá bí ìgbà tí wọ́n bá sọ pé alágbára méjì pé ìkan fẹ́ ṣàn rábí tí kan fẹ́ máa ṣàn jù kan ẹ̀yẹ́ kì í sọ bẹ́ẹ̀ ìkan tàn jù kan pé ṣé ìṣe yẹn ló ń fà á tí bí àìgbọ́tara ẹni tàbí àìfaramọ́ tẹ́nìkejì ń faramọ́. Tí kìíní fi ń ṣẹlẹ̀. Tíbi kò gbà ó lé àìfi àtìlẹ́yìn hàn sẹ́nìkan irú eléyìí tẹ́ sọ lẹ́ẹ̀kan kó yẹ kó sọ pé yá Sunday Igboho nìṣó wájú tí ò fi wá ṣẹlẹ̀ nírú àsìkò yìí. Àlàyé ọ̀rọ̀ mi ìbéèrè mi ò tí yé yín. Ó ti yé mi díẹ̀ ní apá kan. Ṣé kí n tún mú? Ẹ lè tún mú kó lè yé mi dáadáa nítorí àti lè yànnà náà. Ẹ ṣeun. Lákọ̀ọ́kọ́ ó máa ń dàbí tán bá sọ pé dírẹ́fà méjì kò lè sínú ọkọ̀. Bẹ́ẹ̀ni. Àǹtàbáṣe ń sọ̀rọ̀ nípa irú ipò Ààrẹ Ọ̀nà-Kakanfò a mọ̀ pé Ààrẹ Ọ̀nà-Kakanfò kò pé méjì a ní Ìbà Gani Adams gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà-Kakanfò ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nígbà tó wá dédé yá ipò tẹ́niyẹn dìmú yẹn ń tá a mọ̀ ni pé kẹ́niyẹn jẹ́ ẹni tó ń jà fún ìran Yorùbá. Bẹ́ẹ̀ni. Àbí ẹnìkan wá dìde tí í ṣe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nínú dídìde yẹn wọ́n fẹ́ máa dàgbà tẹ́ pé ẹnìkan ń tanná ìyẹn ni tó ń tàn ju ẹnìkejì lọ èyí wá fẹ́ máa mú bí ìkùnsínú bí àwọn pèsè nìkan ni mi ò sọ pé tó ń ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n Yorùbá máa dáṣà kan wọ́n ní àkùkọ gàgàrà tí ìfẹ́ kékeré ó kọ ṣé àmọ́ rò pé n tó fara pẹ́ irú ẹ̀ ni tó ń ṣẹlẹ̀ yẹn lásìkò yìí. Lójú ìwòye tèmi àti àwọn nǹkan tí mò ń rí tí mò ń gbọ́ mi tí ì rí ibì kankan
tí ààrẹ Gani Adams àti olóyè Sunday Igboho ti ń figagbága pé bóyá wọ́n ń jà. Mi ì tí ì rí nínú gbogbo bí ètò ṣe ń lọ. Máa ń gbọ́ àtẹ̀jáde olóyè Sunday Igboho dáadáa, mi sì ti rí ibi tó ti sọ̀rọ̀ wípé bóyá tó sọ̀rọ̀ mọ́ ṣáàṣì sí sí ààrẹ Ona-Kakanfo Gani Adams. Mi tí ì rí. Níbi tẹ́ déhùn ẹ má bínú, níbi tẹ́ déhùn lájẹ́ kí n wá lọ tọ́ka sí àwọn fídíò kan tó káàkiri nígbà kan níbi tí Ààrẹ Ona-Kakanfo ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ọdún kan sẹ́yìn ni mò ń sọ yìí o. Nígbà tí Sunday Igboho kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn kó tó di pé ọ̀rọ̀ di ọ̀rọ̀ Kútọ́nù pé ìwọ ọmọ yìí ó jẹ́ lọ fárẹ́ balẹ̀ wò ó lè máa ṣe bó ṣe ṣe yẹn Yorùbá nation wọn lè gbà bẹ́ẹ̀ yẹn ìṣọ̀nà náà fi lè gbà nìyẹn. Ṣáà lè sọ pé irú ẹni yẹn faramọ́ tí Sunday Igboho ń sọ ẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbà náà. Ṣe rí òye náà ni àgbà ń wò. Àwa tá a fẹ́ máa dá sí ọ̀rọ̀ a gbọ́dọ̀ moderate ẹ̀ ni. Because tá a bá fẹ́ dá sí tá a bá moderate ẹ̀ ẹni tó sọ̀rọ̀ jáde ó lè ní ọ̀tọ̀ ní èròǹgbà ọkàn ẹ̀ tó fi sọ nǹkan tó sọ jáde. Tá a bá wá fi ọgbọ́n àti làákàyè sí àárín yẹn nígbà tá a bá fẹ́ dá sí à á tọ́nu nǹkan yẹn sí nǹkan míì fún ẹni yẹn á yàtọ̀ sí èròǹgbà ọkàn ẹ̀ tó fi sọ̀rọ̀ yẹn jáde. So irú gbólóhùn yẹn àti àtẹ̀jáde tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí tí wọ́n ní Ìbà Gani Adams sọ yẹn sórí ayélujára yẹn ó lè máa ní ọkàn wípé láti fi tako olóyè Sunday Igboho bẹ̀tì ibi tí àwọn èèyàn máa rò lọ nígbà tí àwọn gangan fúnra wọn tí wọ́n gbégbésẹ̀ tó yẹ kí wọ́n gbé pẹ̀lú olóyè Sunday Igboho àwọn èèyàn ó rò lọ síbẹ̀. Tó bá jẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé gẹ́gẹ́ bí ààrẹ Ona-Kakanfo ẹ rí i pé àwọn àti olóyè Sunday Igboho bí wọ́n ṣe jọ máa wà rí. Ìyẹn ní ìkejì ẹ rí i pé kò sí ẹnì kankan tó máa fẹ́ ronú lọ sírú nǹkan tí àwọn èèyàn ń ronú lọ yẹn pé ṣé kìí ṣe pé bóyá ẹ̀yìn àkùkọ gàgàrà kò fẹ́ kí kékeré ó kọ àbí ẹṣin ọ̀tá ẹni kì í kúkú ga. Àwọn èèyàn ní ronú bẹ́ẹ̀ ni àwọn èèyàn ní ronú lọ sí ibẹ̀ tó bá jẹ́ pé àwọn gbégbésẹ̀ tó yẹ kí wọ́n gbé pẹ̀lú olóyè Sunday Igboho. Àìgbégbésẹ̀ yẹn ló ń fà á tí oríṣiríṣi tí a fi ń rí oríṣiríṣi tá à ń sọ ní àkókò yìí. Tí ó ti yé yín nísìnyí. So lórí nǹkan tẹ́ ẹ sọ yẹn irú àlàyé tí mo rò pé mo lè ṣe lórí ẹ̀ tó fi máa yé wa yíká tí kò fi ní jẹ́ pé bóyá a máa sọ ọ́ di pé bóyá Láńgbájá àti Làńṣẹ̀ràn wọ́n ń ṣọ̀tá tẹ́ kò fi ní lọ bẹ́ẹ̀ tó fi jẹ́ pé à á lè ráyè yọ tàṣàrán fún aṣàrán á sì sọ fún aṣàrán náà pé má ṣu aràn mọ́. Ẹ ti oṣù ọ̀rọ̀ mi yé yín nísìnyí lórí tá a bá balance ẹ̀ à ní lè sọ fún àwọn méjèèjì ohun tó yẹ kí wọ́n ṣe àti tí ò yẹ kí wọ́n ṣe à ní lè sọ nítorí a ti fi sí ẹ̀gbẹ́ nìkan ju ẹnìkan lọ tó bá jẹ́ pé nǹkan yẹn làwa bá ń rò wípé ó ń ṣẹlẹ̀. Àmọ́ ṣá gẹ́gẹ́ bí àgbàlagbà àti bí olóye àfi ká balance ẹ̀ ká lè mọ nǹkan tá a tọ́ka sí fún àwọn méjèèjì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mo sọ ṣáájú pé ká sọ fún aṣàrán àrán tó ń ṣe yìí ó ti pọ̀ jù ìwọ tó ń ṣu aràn náà mo yé ìṣu aràn mọ́. Ẹ kú làákàyè tí n bá gbọ́ yín dáadáa n tẹ́ ń gbìyànjú àti ṣe ni wípé ẹ ń fẹ́ nǹkan tó máa mú bí ìṣọ̀kan wà tí ìṣe tí yóò mọ túbọ̀ dáná sí nǹkan nítorí pé wọ́n ní bàbá tọ̀ sójú kan ní jólè ó ṣùkùṣù. Bẹ́ẹ̀ ni tá a bá ti lọ ń yà àti wá mú nǹkan tá a ń fẹ́ jáde báwo la ṣe fẹ́ mu. Pé kásà pé wèrè lọ́kọ ìyàwó ó jẹ́ arọ́ náà lọ.
òwe ńlá nìyẹn. ó tó ṣe bí òwe àgbà. ẹ̀ka mi. ẹ ṣeun. ọ̀rọ̀ ọlọ́gbọ́n ó kúnnu fídíò yìí, èmi gbà bẹ́ẹ̀, ẹ̀yin ń kọ́. ṣẹ́rí tá a bá mọ̀ tán, ó ní ipa burúkú nínú ayé elédè tàbí aláṣà tàbí lórí ìtàn tá a mọ̀ yẹn. ṣùgbọ́n tá a bá mọ̀ tán, ó láǹfààní tiẹ̀. mọ̀ pé bó ṣe mú ìtàn yẹn wá lẹ́yọ kọ̀ọ̀kan nípa ohun tó pilẹ̀ ipò náà, Ààrẹ Ọ̀nà-Kakanfò ilẹ̀ Yorùbá, ojúṣe wọn tó yẹ kí wọ́n ṣe, irú ikú tí wọ́n ń kú, ó ti fi hàn dé báyìí. ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà, kí ni tó yẹ kí ìran Yorùbá ó mọ̀? tó ìran Yorùbá lápapọ̀, ṣe rí gbogbo àwọn tí wọ́n bá ti ń dìde gẹ́gẹ́ bí olùdarí, gẹ́gẹ́ bí olórí, tàbí gbogbo ẹni tó bá ti ń dìde gẹ́gẹ́ bí alágbára, kí kálukú wa ká ní àdìsọ́kàn wípé ibi tá à ń lọ yẹn, àfojúsùn wa yẹn, gbogbo nǹkan tó bá máa mú kí àfojúsùn yẹn kó má ṣeé ṣe, wọ́n ní òpó ojú kì í ṣèlú, ọ̀gangan ọ̀nà ńlá ké sọ. ibi tá à ń wò yẹn gangan yẹn, bá a ṣe fẹ́ débẹ̀, òun ni mo fẹ́ kí gbogbo wa ká kọjú mọ́. kò sí bó ti wù kó rí tí kò ní máa sí oríṣiríṣi awuyewuye o kí èèyàn tó débi tí ń lọ o. bẹ̀tẹ̀ èèyàn bá ń lọ ń pé o gbọ́ eléyìí, o gbọ́ eléyìí, àti débi téèyàn ń lọ ní time á fẹ́ ṣòro díẹ̀. so ìdí nìyẹn tó fi jẹ́ pé ní ojúwòye tèmi, ìmọ̀ràn tí mo lè gba gbogbo wa náà ni pé àfojúsùn wa yẹn, òun náà ni kí a mójútó. ṣe rí lórí ọ̀rọ̀ ti bàbá wa Ààrẹ Ọ̀nà-Kakanfò, àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ṣe pọ̀, kó yẹ kí wọ́n mójútó, ó pọ̀ gan tí wọ́n mójútó lójúwòye tèmi o, tí wọ́n mójútó. tó bá jẹ́ pé wọ́n mójútó àwọn àárín yẹn, ẹ rí i pé gbogbo nǹkan tá à ń sọ yìí, àní máa sọ tó bá ṣe ń sọ yìí. àgbà ní sì í gbà, gbogbo ẹni tó bá sì ti wà ní ipò àgbà, bó ti nǹkan ọjọ́ orí ẹ̀ kéré tó bá ti wà ní ipò àgbà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló gbọ́dọ̀ gbà mọ́ra. ẹni tó bá sì ti wà ní ipò àgbà kì í ṣe lára, láéláé. tí àgbàlagbà bá ti ń lọ ṣe lára, á dàgbà àyà. á di àgbà àyà. ó máa dàgbà àyà ni. so olóyè Sunday Ìgbòho, akíkanjú ni, ògbóyà ni, ẹni tó sì ṣetán láti kojú ogun ni. tó nígbà tí àwa tá a wá jẹ́ pé àgbà, tá a lè ṣe àtìlẹ́yìn fún irú ẹni bẹ́ẹ̀, táwa fúnra wa tá a wá káwọ́ bọnú, yẹ pé ẹni tó ń ṣe é yẹn, at the end of the day, òun kan máa wò wípé ṣé báwọn gbogbo àwọn àgbààgbà yìí náà ni wọ́n ń ṣe bí wọ́n ṣe ń ṣe yìí. ṣó wá yẹ kóun tẹ̀síwájú ṣá? ṣé mọ̀ pé kò fi ìyẹn ṣe o, ó ń sọ pé ìtẹ̀síwájú lòun sì máa lọ. mo rí fọ́nrán kan tí ọmọ Fúlàní kan náà ṣe tó ń pé Sunday Igboho, you don come, ó ti dé, ṣé ó yá wèrè ni? mo ń wò báyìí pé sọ̀rọ̀ ní tẹ́lẹ̀ yìí ń sọ jáde lẹ́nu. ó gbé ìdà kan, ó gbé kọ ìgbáyà báyìí, ó gbé ìdà yẹn kọ gbáyà, ó ń sọ gbogbo kàtàkàtà tó ń sọ. mo kàn ń wò pé ẹ wo orú kàtàkàtà tó ń sọ yìí. nam kò sẹ́ni tó dá ẹni yẹn lóhùn, àwa ara wa là ń dára wa lóhùn. ṣé mọ̀ pé ó yẹ ká rí àwọn tó máa bòmbáàdì orí social media tó máa bá bàbá yẹn sọ ọ̀rọ̀ tí ì ṣe kékeré pàápàá. ṣé ìran bàbá tìyẹ ṣó lẹ́nu àti máa sọ pé ṣé ẹnìkan ya wèrè ni? so irú wa nísìn, gbogbo irú wọn yẹn ó yẹ ká fèsì ẹ̀, ká kọ́kọ́ bá a sọ, ká sọ̀rọ̀ sí ṣàkàṣàkà. n tó ń jẹ́ ká lè mọ láyà bẹ́ẹ̀ náà ni pé ìgbà tó jẹ́ pé wọ́n ń tì wọ́n lẹ́yìn,
tí ìbá ṣe pé wọ́n ń tì wọ́n lẹ́yìn ẹni wọn ò bá mọ̀ tí wọn tó ẹni tí ó yẹ kó tiẹ̀ mọ gbẹ́nu lásán ká tó sọ pé ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ok fún àpẹẹrẹ ń sìn Gumi ó tún sọ̀rọ̀ báyìí lánàá wípé kán fún un láàyè kó ń bá wọn tí ó jiyàn gbé kó ń bá wọn sọ̀rọ̀ bóun tiẹ̀ ṣe jẹ́. ṣé mọ̀ pọ̀rọ̀ Gumi yìí ó ti wà ńlẹ̀ pẹ́ a sì ti ń sọ tipẹ́tipẹ́ pé Gumi ó yẹ kí ó wà nínú ẹni tí ó máa wà nínú ibi tó yẹ kó wà. ó yẹ kán ti gbé tipẹ́. wọn fọwọ́ kàn wọn ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀. ẹ wo iye tí àwọn tó gbé wọn ní tó kó àwọn ará Kaduna tí wọ́n sọ pé kí wọ́n lọ mú wá. 40 trillion naira. trillion naira pẹ̀lú Hilux fan. àti 150 bike. motorcycle. ẹni sùúrù ṣebí nù ìlú yìí náà wọ́n wà ṣebí nù ìlú yìí náà ni wọ́n wà. àwọn tí wọ́n sì ń sọ̀rọ̀ yìí àwọn ọ̀ràn táwọn yìí ni sọmọ Yorùbá ló wà ń bẹ̀ ni ẹ̀yin náà ìwúrú nǹkan tí wọ́n ń sọ. ìlú kan wà kọ́ńtírì kan wà tí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bó ṣe gba ìjọba mọ́ wọn lọ́wọ́ ń bẹ̀ nìyẹn o. Afghanistan kan ni. then ẹ rántí gbà Boko Haram ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ rántí pé wọ́n fẹ́ gba Maiduguri tán ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. gbogbo eré àgọ́sà yẹn gbogbo ẹ̀ ni wọ́n gbàǹgbà náà à ń wò wọ́n ràn án ẹ wá wo àyà tí wọ́n ní tí wọ́n tó ń sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn jáde pé tí wọ́n bá mú owó tùlùtùlù yẹn tí wọ́n bá tẹ̀ báwo wọ́n ṣe fẹ́ ṣé owó yẹn ṣé a máa transfer ni àbí mọ́tò yẹn ilẹ̀ kọ́ ní orin débi tí wọ́n wà tí wọ́n fẹ́ kó fún wọn. àwọn láyé àpọ̀ o. ṣé wọ́n fẹ́ gbé gba ojú òfurufú wọn á di invisible tí a fi sọlẹ̀ síbi tí wọ́n fẹ́ kàn kó wá ni. àwọn mọ́tòsáìkù yẹn wọ́n á kó gbójú ọ̀run ni. kí ẹ ṣe rí i pé à ń mọ̀ fi wọ́n lẹ̀ náà ni wọ́n mọ̀ wọ́n. wọ́n mọ̀ wọ́n. ṣé Gumi ò mọ̀ wọ́n ni tó ń sọ pé kí wọ́n jẹ́ kóun lọ negotiate pẹ̀lú wọn. ó dà kí ló dé tí wọn ò ṣe ó kàn dé irú nǹkan bẹ́ẹ̀ ò ṣe máa sọ ní orí ayélujára ni. lórí tá a bá sọ náà tá a bá sọ á dàbí pé a ti ń leak secret tí wọ́n lè fi mú wọn. ṣé tí Gumi bá ní ẹ̀rọ dà kí wọ́n sọ fún Gumi pé lọ bá wọn negotiate yẹn ṣé báwọn àwọn kan ló fẹ́ lọ bá negotiate kí ló dé tí wọ́n ṣe sọ pé kó nìṣó ń bẹ̀ kó lọ bá wọn negotiate ṣé DSS ò sí ń bẹ̀. àbí o. àbí àwọn tó yẹ kẹ́ ẹ lọ mú ẹ̀ mú wọn ẹni ẹlẹ́ni tó bá jókòó ẹ̀ jẹ́jẹ́ ńlé ẹ̀ náà lẹ́lọ́ kó gìrì lẹ́lọ́ bá lẹ́lẹ́yìn EFCC lẹ́lẹ́yìn DSS. so àwọn irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ ṣé kò yẹ kí ọ̀nà nǹkan tó open kò sínú pé bóyá bójúbójú mọ́. bí wọ́n bá kó àwọn èèyàn lóòótọ́ a mọ̀ pé wọ́n máa ń lo nǹkan kan pé wọ́n kú mọ̀ pé ẹ lè bọ́ǹbù gbogbo àwọn pẹ̀lú àwọn táwọn kó wọ́n á fi àwọn yẹn ṣe ààbò fúnra wọn. but mind you àwọn ibì kan wà tó jẹ́ pé tó bá dà bẹ́ẹ̀ ẹni tí ó kù ní ó kù ẹni tí ó kù náà ní ó kù. so àwọn privilege yẹn tí wọ́n ti ní àtàwọn tí wọ́n sọ pé àwọn ti dá wàhálẹ̀ tẹ́ ẹ wà kó wọn sínú ológun. wọ́n ní wọ́n ronúpìwàdà. wọ́n ní wọ́n ronúpìwàdà. bandit. ẹ wà tún kó wọn ẹ kó wọn sínú ọlọ́pàá. wọ́n á tún wá gbà wọ́n padà. a dẹ̀ pé kinní kan ní surrender tactics. Surrender tactics. ẹ máa ṣe bí ẹni pé bóyá ẹ ti dá wàhálẹ̀ ẹ ti juwọ́lẹ̀ ọgbọ́n dẹ̀ ní irọ́ ni. ìgbà kan tẹ wà láyé ìjọba tó kọjá tán náà fẹ́ gbé wọn lọ ìlú èbó ṣe gbọ́. ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. ọmọ orílẹ̀-èdè gan tẹ́ pé kò fa wàhálà ó ń ṣe dáadáa o tó ní nǹkan ìpinnu fún orílẹ̀-èdè. nǹkan tí ọ̀rọ̀ tí ò tiẹ̀ kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ ẹ lọ wọnú prison ó lè rọ́tìn síbẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ni ó kù sí tó ń rọ̀ tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ ẹ dẹ̀ rí ọ̀daràn gangan
tó ti pààyàn tó ti ṣe gbá tó ti ṣàwo tó ń da gbogbo orílẹ̀-èdè láàmú ẹ wá sọ pé ó ti da wàhálẹ̀ ọ̀yà ìjẹ́ àfi ká fọwọ́ àfi ká máa kẹ́ ní mú ká máa báwo náà ni ìwà ọ̀daràn wa ṣe tún ní máa lọ síwájú àti síwájú sí ìdí nìyẹn tí olóyè Sunday Igboho fi ń pé ẹ jẹ́ kó oníkálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ kí kálukú ká ṣèjọba ara wa ṣé nílẹ̀ Yorùbá nísìnyí ṣé àní mọ nǹkan tá a máa ṣe láàrin ra wa ni ìlú kan àwọn ìlú kan á wá dìde ní orílẹ̀-èdè Yorùbá ní àwa ní sọ pé ẹ lọ pọ̀ bá wọn wá àbí náà ẹ lọ pọ̀ bá wọn wá àwọn ọmọ yẹn ṣe báyìí wọ́n ṣe báyìí láàrin ijọ́ mélòó báyìí akẹ́kọ̀ọ́ kan kọ́ ọmọ wọn báṣọ láì jẹ́ bẹ́ẹ̀ ìwọ tó jọba ń bẹ̀ Yorùbá ní àwọn àṣẹ yẹn wọ́n ti ṣá àṣẹ wo la fẹ́ lọ pa ní ilẹ̀ Haúsá ojoojúmọ́ náà ń kó tirẹ́là wọlé àṣẹ wo la fẹ́ lọ pa ní ilẹ̀ Ìgbò àṣẹ wo ni Ìgbò fẹ́ lọ pa nílẹ̀ Haúsá tó fẹ́ múlẹ̀ so ìdí nìyẹn tó fi jẹ́ pé àwa ìran Yorùbá ń pé ká ranra wa lọ́wọ́ ká ṣàtìlẹ́yìn fún olóyè Sunday Igboho. tọ́ ẹ ṣeun ó dàbí kétù ọ̀hún kó mọ̀ wá sópin ṣùgbọ́n ayé ni ò fààyè sílẹ̀ bẹ́ẹ̀ àmọ́ rírì gbogbo yín bẹ́ẹ̀ ṣé ń wò wá jákèjádò àgbáyé ẹ̀kọ́ rèé o ìran Yorùbá ìjà jígìrì ẹ má jẹ́ àwòsàn a gbọ́dọ̀ tó gbé wọ́n ní àfi ká tètè jí kí a mọ́ sá láti jà fún ẹ̀tọ́ wa láti jà fún òmìnira ìran Yorùbá báwo la ṣe jà á kì í sọ̀rọ̀ ẹnu lásán ṣùgbọ́n ó gba àwọn ọgbọ́n ó gba ìgbésẹ̀ Olúwa kó ràn wá lọ́wọ́ inú mi dùn pé mo jẹ́ ọmọ Yorùbá ń tèmi o ṣùgbọ́n ẹ jẹ́ á gbé ìgbésẹ̀ kí ìran Yorùbá má bàa ṣẹrú kú ẹ bá káwọn tó ń wò yín. tó mo kí gbogbo etí tí ó ń gbọ́ wa àti ojú tó ń wò wá jákèjádò gbogbo àgbáńlá ayé ojú tẹ́ fi ń wo Bẹ́mbẹ́yẹ́kẹ́ ò ní fọ́ o etí tẹ́ sì fi ń gbọ́ ìkànnì yìí kò ní di aburú ó kéré ó tóbi gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ kò ní sọlẹ̀ sọ́ọ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa o ẹ ṣé orúkọ tèmi náà ni olóyè Odùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùúdùn gbogbo ìtòkò tuntun nílùú Lábáìwá ní Abẹ́òkúta ẹ ṣé púpọ̀ o. Gẹ́gẹ́ bí àgbàlagbà onírìírí tá a sì ń rí nínú àwọn àlàyé ọ̀rọ̀ yín màá fẹ́ kẹ́ pe nọ́mbà yín torí a lè rẹni tó fẹ́ pè yín o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ gbogbo ìgbà náà lẹ máa ń pé ká pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa síta tó gẹ́gẹ́ bí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́ bí wọ́n ṣe fi àṣẹ sí i pé ká máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ni 0803427 5939 lẹ́ẹ̀kan sí 08034275939 ẹ ṣé púpọ̀. tọ́ oníjú báyìí fún ti dédé àsìkò yìí ẹ jájọ lọ comment section kámẹ́rà tí ẹ bá lọ sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy ní YouTube ẹ subscribe sí kẹrẹ́rìn àní tàkìtì ohun tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe wa là ń gbé síbẹ̀ ẹ bá share fídíò yẹn dáadáa kó dọ́dọ̀ àwọn ẹlòmíì kò mọ síbẹ̀ nìkan MC yín rèé o tó dáńtọ́ ẹ ké sí wa nígbàkúgbà gẹ́gẹ́ bí MC kò wá mọ síbẹ̀ ìpolongo ọjà yín ó ṣe pàtàkì lórí àwọn ètò wa Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wo lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ ó yá o ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906-727-0530 and 0805-467-5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority.
lóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì lóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì lóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Sọpọ̀ jùlọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì lóyìn ládùn jù Daniel Salomon òun ni ẹ máa wò.